torí Nàìjíríà, Libya rawọ́ ẹ̀bẹ̀ ẹ má fìyà jẹ wá o. Gbẹ̀ngà Adébóyè, àgbà pèdèpèdè àti adẹ́rìn-pòṣónú tó dolóògbé lọ́jọ́sí ló sọ nínú àwo rẹ̀ kan pé ìyà kò tó yà lọ́mọdé ń sọ pé kò ní í dáa fẹ́ni tó na òun, bí ọwọ́ ẹgbá bá tó dáadáa ẹ̀bẹ̀ ni yóò máa bẹ̀. Ó jọ pé àwọn aláṣẹ orílẹ̀-èdè Libya nílẹ̀ Áfíríkà níbí, pàápàá àwọn alákòóso eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, wọn ò tiẹ̀ fẹ́ dúró kí ọwọ́ pàṣọ kọ̀ọ̀kan balẹ̀ sí wọn lára. Wọ́n ti ń figbe bọnu báyìí. Wọ́n ní ẹ foríjì wá, ẹ má fìyà jẹ wá. Àjọ tó ń ṣàkóso eré bọ́ọ̀lù nílẹ̀ Áfíríkà, ìyẹn Confederation of African Football (CAF), àti àjọ tó ń darí eré ìdárayá náà nílẹ̀ wa, Naijiria Football Federation (NFF), ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ ọ̀hún sí lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 19 oṣù kẹwàá yìí, látàrí bí àjọ CAF ṣe wọ́gi lé ìfẹsẹ̀wọnsẹ̀ kan tó yẹ kó wáyé láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ti ilẹ̀ Nàìjíríà àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Mediterranean Knights ti ilẹ̀ Libya lọ́jọ́ 15 oṣù kẹwàá yìí ní pápá ìṣeré Matas Stadium tó wà ní Benina nílùú Benghazi lórílẹ̀‐èdè Libya. Ṣé bí ò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ́ bí Yorùbá ti ń sọ. Ohun tó ṣokùnfà lọ́gbọ̀lọ́gbọ̀ tó wáyé ọ̀hún kò ṣẹ̀yìn báwọn aláṣẹ orílẹ̀-èdè Libya ṣe darí ọkọ̀ òfurufú tó kó ikọ̀ Super Eagles láti pápákọ̀ òfurufú Aminu Kano nípínlẹ̀ Kano tí wọ́n ti gbéra lọ́jọ́ 13 oṣù yìí gba ibòmíì, dípò tí ọkọ̀ òfurufú náà yóò fi balẹ̀ sílùú Benghazi tí wọ́n ti jọ fi àdéhùn sí tẹ́lẹ̀. Pápákọ̀ òfurufú ńlá ti Alabrak ni wọ́n já wọn sí fún ohun tó ju wákàtí 24 lọ. Sì ni àwọn agbábọ́ọ̀lù àtàwọn kóòṣì wọn fi ńlá làṣí nínú ìpòrúurú ọkàn. Wọn ò rẹ́ni fún wọn lóúnjẹ àti omi. Àwọn olùgbàlejò wọn kò yọjú kí wọn káàbọ̀, dèpòdépò kí wọ́n pèsè ilégbèé fún wọn. Ìbínú ìwà ìlàlàṣẹ ẹni láìnídìí tí wọ́n hù yìí ló mú kíjọba Nàìjíríà pàṣẹ fún ikọ̀ Super Eagles láti padà sílé lẹ́yẹ̀ òsọkà. Wọ́n sì kọ̀wé láti fẹjọ́ Libya sùn CAF. Wọ́n sọ ohun tí wọ́n fojú wọn kàn. Èyí ló mú kí àjọ CAF kọ̀wé wá wí tẹnu ẹ̀ sí Libya kí wọ́n sọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wàrú ọwọ́ lórí ẹ̀sùn tí Nàìjíríà fi kàn wọ́n ọ̀hún. Ọ̀gbẹ́ni Nasser Al-Suwaidi tó jẹ́ akọ̀wé àgbà àti alákòóso àjọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ilẹ̀ Libya, ìyẹn Libya Football Federation, ní àwọn ti fèsì padà sí ìwé tí Nàìjíríà kọ, ẹ̀sùn tí wọ́n fi kàn àwọn àti ìbéèrè tí CAF bi wọ́n léèrè. Ó ní àwáwí lásán ni gbogbo ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára pé níṣe làwọn mọ̀ọ́mọ̀ fẹ́ fojú ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà gbolẹ̀, tàbí pé àwọn fẹ́ gbẹ̀san ohun tí Nàìjíríà ṣe fún ikọ̀ agbábọ́ọ̀lù àwọn lásìkò ìgbésẹ̀ kínní ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje fún ife ẹ̀yẹ tó láàmìlaaka jùlọ nílẹ̀ Áfíríkà, ìyẹn AFCON (African Cup of Nations), èyí tó wáyé lọ́jọ́ 11 oṣù kẹwàá yìí kan náà ní pápá ìṣeré Godswill Akpabio International Stadium ìlú Uyo, ìpínlẹ̀ Akwa Ibom. Nàìjíríà fàgbà han Libya nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà pẹ̀lú àmì ayò kan dondo, èyí tí Fisáyọ̀ Délé Bàṣírù gbá sáwọ̀n lọ́jọ́ náà. Libya wá rawọ́ ẹ̀bẹ̀ pé kí CAF má ṣe fìyà jẹ àwọn o, kí wọ́n sì bá àwọn bẹ Nàìjíríà láti jèbùrẹ́. Wọ́n ní ojú ọjọ́ tí kò dára àti ààbò àyẹ̀wò ló fa àyípadà pàjáwìrì tó ṣẹlẹ̀ sí ọkọ̀ òfurufú tí wọ́n yí ètò ìbalẹ̀ rẹ̀ padà lójijì lọ́jọ́ náà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.